bájá bá ń sinmi ṣe bóyá kó mójú náà ó ti dá mi lójú o. bájá bá ń sinmi o ajá ló mọ̀ bí ó tiẹ̀ sinmi ṣe bájá ló mọ̀ ó ti dá mi lójú àkọ́là ní tèmi. tìrìlẹ́dà mélòó irú yín nílò ní ọ̀lẹ́ ti gbéraga àti ràmọ́lẹ̀. ẹkún lédè ló padà kẹ́yìn ọ̀hún ẹ pé ọmọ tó ti kí wọn lákọ̀ọ́kọ́ gbọ́ná kí ló gbójúlé tó fi sọ pé olókànlẹ̀ ẹ̀yìn Yéṣu fún wa o. tí má gbọ́ tó tí ló dáhùn pé wọ́n máa ló kan má jẹ́ ń bínú jẹ́ lọ tó sẹ́yìn àwọn má jẹ́ ń bínú jẹ́ lọ tó sẹ́yìn ó tún múnú bí mi ò jẹ́ lọ tó sẹ́yìn ìyá ọmọ bọ̀lọ̀ kan ló ń fóun sílẹ̀ ò ló sọ pé ó máa ló kàn lẹ́yìn táyé kọrẹ́nsì ò bá bá Yéṣu tó sọ pé òun nígbà pé òun làwọn kòkó bá bá ìsàsùn kí ni wọ́n ti ń pè é ṣàkàrà ṣàkàrà olóòjè òjè ló ń yọ àrò ni wálé òní kò yóò sinmi gun ìyẹn lọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹ jáwé bí gbogbo yín ò bá ti gbọ́ èmi kò dẹ nígbà o mi ò ráyè fáwọn ọmọ kéékèèké kan mo mẹ́ni tí mo tó mo mẹ́ni tí mo jù lọ ìgbà tádìgún sáráfà tó ń bu kọ́rẹ́nsì ẹ̀yin fans kan ẹ̀ ò sọ̀rọ̀ ìgbà títí dáadáa tó ń bu kọ́rẹ́nsì ẹ̀ ò sọ̀rọ̀ tábà wá sọ̀rọ̀ ẹ máa ṣépè sí comment ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ̀yin tẹ́lẹ̀ mi ẹ̀sìn. ẹ wo ọmọ nọ́ọ̀sìrì tó ló fẹ́ wọ pólì ibẹ̀ ni ó ganu sí bóyá ẹnu náà fi ń kàwé ṣèwò mọ́yì ọdún tó máa lò ní kó tó lè wọ pólì ẹ̀yin ìjọmọ́ mi ọ̀pẹ àrólé àbí kí ni wọ́n ń pè é àrólé tó ń gbé ọ̀gá ẹlẹ́sẹ̀ ọmọ ẹrú ni kò lẹ́nu àrólé ológìnní jẹ́ kó rí ẹ pé alájílẹ̀ dá òkèrè o ọ̀gá tèmi nìyẹn Mr. Olúyọ̀lé ìwọ tí mo mọ̀ ló fẹ́ máa wú sí ọ̀gá ó kéré sí lẹ́dà ọ̀gá yìí ni ẹ pè wá. ṣé nítorí 500 tán bá fi kún mọ́tò ni ò jẹ́ kó rí ẹ pé tó fi ń ṣe nọ́ọ̀sẹ̀nsì yẹn àánú ẹ ló ṣe mí ló jẹ́ kí n kí ẹ lọ tó bá jẹ́ kó rí ẹ pé òní dàrú ẹ lásán o. ọ̀pẹ àrólé wọn olóngin ni òrìlé dọ́gba mò ń sọ ẹ́ ṣé ìwọ tó ń sábò sí ọ̀gá abó ti gbàgbé àwọn evidence kan wà ajá oyinmọ́lẹ̀ tó jẹ́ pé tọ̀gá ẹ bá gbọ́ rílé akẹ́bàjẹ́ o kò ní fẹ́ràn rẹ rárá ṣòmọye nǹkan yìí mọ́lẹ̀ tó ti sọ ní polongo yẹn ọ̀gá yín so lè sọ yẹ nǹkan ilé akẹ́bàjẹ́ o tẹ́fídẹ́ǹsì bẹ́ẹ̀ bàbá òyìn dá lọ wa. ọpẹ́ mi mo máa ń dúpẹ́ o kí nìdí ọpẹ́ gan kò tiẹ̀ yé mi mo kàn ṣàǹdúpẹ́ nítorí mo mọ̀ ọpẹ́ mi tán sọ mí ó ṣe déédéé ọpẹ́ kóbìnrin máa jẹ́ kúmọ́lú láì ní ìdí kò lè wọ́ọ̀kì ṣọ́rọ́pẹ́ mi orúkọ tó ń pè mí ìgbà tí mo wà lọ́mọdé o kò yé mi náà o ìgbà tí mo wá dàgbà ló ṣẹ̀ṣẹ̀ yé mi tó o orí Ọlọ́run nínú ayé mi ò kéré mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ọ́dí ọpẹ́ mi tóbi sọ mi lójú ìlà ìlò lójú kìnìún ayé o tó fẹ́ ká gbáyé tó fẹ́ ká jẹ́ nǹkan tó fẹ́ ká ṣiṣẹ́ tó fẹ́ ká rere jẹ mo wá di màrìwò tó ń dán lójú ẹ̀gún ọpẹ́ mi màmá dúpẹ́ federal forever fọba tó ṣẹ̀dá mi. ẹ̀yin olólùfẹ́ mi tí mi ò bá ti ní mi ò ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́ láti sọ̀rọ̀ yìí torí pé mo ní èmi àti ọ̀gá mi Alhaji Táyà kan nìkan yín sí ọjà bọ́ gbogbo àwọn bloggers tí wọ́n lọ ń fún lówó lánàá kan ní kó máa sọ̀rọ̀ pé tèmi yẹn tó bá tẹpá mọ́ṣẹ́ tó máa pe Pasuma tó máa ṣe pé kinní kan sọ́ni kí Sàràfà lọ ni àbí kinní kan nǹkan kan báyẹn mo tẹpá mọ́ṣẹ́ mi tí gbogbo ayé dẹ̀ mọ̀ pé mo tẹpá mọ́ṣẹ́ mi mi ò dẹ̀ betray ẹni tó jẹ́ aláyé mi àlùkùránì lélẹ̀ ó kù mí ó kọ́ lọ́n tí n bá ti dà wọ́n ó kù mí ó kọ́ lọ́n tí n bá ti dà wọ́n ó kù mí ó kọ́ lọ́n bọ̀ láti jẹ́ pé kí wọ́n máa fẹnu nọ́ọ̀kì mi àlùkùránì lélẹ́yìí ẹ̀yin tán dẹ̀ ń sọ̀rọ̀ fún tẹ́ ẹ̀ mọ ìdí ọ̀rọ̀ àtẹni tó mọ ìdí ọ̀rọ̀ tí ò lè sọ èmi ò lẹ́nì kankan bọ́ Ọlọ́run ó fi àlùkùránì yóò fi jọ́ọ̀jì gbogbo yín mi ò ní kankan tí mo fẹ́ sọ mi ò lágbára o pẹ̀lú ọmọ Nàìjíríà ọ̀rọ̀ mi dọwọ́ yín o nǹkan kò gbọ́dọ̀ ṣe mí o mi ò lóògùn mi ò lẹ́nì kankan bọ́ mo gbójú lálùkùránì mo dẹ̀ mọ̀ pójú òun ti àlùkùránì
ojú òní tì mí, mo tẹpá mọ́ṣẹ́ ọwọ́ mi débi tí mo wà lónìí ni o. Ẹ káàbọ̀ sí orí ètò Ṣé Dáadáa ni mo bá yín lórí ọ̀rọ̀ Ọpẹ́ àrólé Currency tó ti wá padà wá di Ope Federal. Ọ̀rọ̀ yẹn ń jà ròyìnròyìn lórí íńtánẹ́ẹ̀tì báyìí bọ́n kọ́kọ́ lèmi fẹ́ sọ ní orí ẹ̀ torí tí ẹ bá rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin Tírílẹ́dà pẹ̀lú Alhaji Taye Currency tọ́rọ̀ yẹn di gbọ́nmi sí omi òtó nígbà yẹn ṣé gbogbo wa la rántí pé Ọpẹ́ àrólé Currency òun náà dá sí ọ̀rọ̀ yẹn nígbà yẹn oríṣiríṣi orin dẹ̀ ló fi bú Tírílẹ́dà ní ìgbà yẹn gbà tó wá di pé ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ láàrin Ope Federal àti Alhaji Taye Currency nísìn ọ̀rọ̀ yẹn ti wá dà pé ó ti wá ń jọra wọn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Alhaji Tírílẹ́dà àti Alhaji Taye Currency nígbà yẹn. Now nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé ó ṣe wá ń jẹ́ pé lágboolé ọ̀gá ńlá ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ torí kò sí bí a ṣe máa pe orí ọ̀gá ńlá kò sí bá ṣe máa pe orí àparò tí kò ní jáko kò sí bá ṣe máa sọ̀rọ̀ ọ̀gá ńlá tá máa sọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma tí a ní sọ̀rọ̀ Alhaji Taye Currency torí gbogbo wa la mọ̀ wípé ọmọ ni Taye Currency jẹ́ sí Alhaji Wasiu Alabi Pasuma but tẹ́ bá wá wo gbogbo àwọn nǹkan tí Alhaji Taye Currency náà ti gbé ṣe nínú Fuji music ẹ máa rí pé àwọn náà tún ti ní àwọn ọmọ lẹ́yìn púpọ̀ ní Ìbàdàn. Now tí a bá ti wá ń sọ̀rọ̀ àwọn trajectory àwọn ẹbí ọ̀gá ńlá tá bá ń tó bọ̀ láti ọ̀gá ńlá 001 tá bá tó dé orí Alhaji Taye Currency tá bá tún wá tó lọ sí orí Alhaji Tírílẹ́dà náà tá bá tún wá tó hierarchy yìí tá bá tó dé orí Ope Federal tá bá tún wá tó dé orí Really Drogba tá bá tún wá tó lọ a gbọ́dọ̀ gbàgbé Ṣàráfà Àdìgún gbogbo wọn tí mo dárúkọ yìí náà family ọ̀gá ńlá ni everybody ó ṣe wá jẹ́ pé láàárín family ọ̀gá ńlá ní gbọ́nmi sí omi òtó ó ti ń ṣẹlẹ̀. Now ọ̀rọ̀ yóò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ láti bí a year or two ago. Now ibi tí mo fẹ́ gbọ́rọ̀ yẹn lọ gangan ni pé gbogbo nǹkan tèmi gbọ́ nínú interview Ope Federal yẹn torí interview yẹn ti ń trend everybody ti ń sọ̀rọ̀ nípa interview yẹn Ope Federal advice tèmi máa fún ẹ ni pé ẹni tí ó bá ṣe nǹkan tó dùnyàn lénìí ó lè ṣe nǹkan tó máa padà dùn mọ́yàn nínú lọ́la ẹni tó bá ti ṣe nǹkan tó ti dùn mọ́yàn nínú tẹ́lẹ̀ tó wá padà wá di pé ọ̀rọ̀ wá kan ọ̀rọ̀ ẹni yẹn wá ṣe nǹkan tí kò dùn mọ́yàn nínú ẹ jẹ́ ká wo ọlá oore kan àbí méjì tẹ́nìyẹn ti ṣe. Advice tèmi lórí gbogbo ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn yìí nìyẹn torí pé tínú bá ń bíyàn ọ̀rọ̀ tíyàn bá ń sometime tíyàn bá ń bínú yẹn àwọn ọ̀rọ̀ yẹn àwọn òyìnbó máa ń sọ pé anger is a small madness you get tíyàn bá ń bínú tàbí tí nǹkan bá ń ṣẹlẹ̀ tíyàn bí kinní ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ yẹn tí inú yàn ń ru àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa jáde òun ló wá fi dá kí èèyàn máa lọ́ra sọ̀rọ̀. That is, we have to be careful with our utterances when we are angry. Do you get? So advice tèmi máa fún Ope Federal nìyẹn. Congratulations on your new brand name Ope Federal. I love it. But the thing is ṣètìrí the game has gone digital. Kò sí nǹkan kan tí a fẹ́ ṣe sí. It's either you join the trend or you key into the trend. That is the watchword on the internet. Do you get? Because if nobody is talking about you, then you are out of that game. Yes, that is my own perspective towards this situation. But ẹ má jẹ́ ká gbàgbé nǹkan kan. Ṣé ti rí ẹni tó jù ni lọ ó lè jù nínú. Then a lot of times a máa ń ṣe àwọn mistakes kọ̀ọ̀kan. A lot of people they will say okay ẹni ọ̀gá mi yìí kò fún mi lówó rí màá fún yín láwọn instances kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n fún yín ní instance people like Rema. Yeah, because I always love to place, greatness on the same pedestal with other great people. Now, tí ẹ bá wo Rema, tẹ́ bá ń ka 1 2 3 4 5 nínú the biggest Afrobeat artist that we have in Africa. Rema gbọ́dọ̀ wà lára wọn. Mi mọ̀ bá ṣe fẹ́ ṣe.
do you get? Tá bá ti mú àwọn Wizkid, Burna Boy, Davido, à ń lọ sọ́dọ̀ àwọn Àṣàkẹ́, ọ̀dọ̀ àwọn Rema yẹn là ń lọ. Now tẹ́ bá gbọ́ nǹkan tí gbogbo wọn máa ń sọ nínú interview tó ń bá ṣe, wọ́n máa ń sọ pé Wizkid ló pave way fún àwọn, but it does not mean that Wizkid actually gave him money. Now when we talk about Rema now, mo kàn fẹ́ fi Rema sínú equation yìí ni, it does not mean that Wizkid actually gave Rema money, but it was Wizkid that actually, paved the way for all these guys. If you check their tones, almost all of them, they are, having the same niche with Wizkid. Wizkid ló create the pattern yẹn tí gbogbo wọn follow. Now, if you look at people like this guy, even Oxlade, ẹ wo pattern Oxlade, ẹ wo pattern yẹn, ẹ máa rí pé they actually tapped a lot from Wizkid's blueprint. Nǹkan tí mo fẹ́ sọ gangan nìyẹn. Tẹ́ bá tún wá wo Joe Boy náà sọ the same thing. As a matter of fact, almost all of them in this generation, and all of them are doing great. They have one thing in common. They are young and they are very talented. Vocally, ẹ máa rí pé vocal tenacity wọn ó máa ń fara pẹ́ títí Wizkid. It means Wizkid paved that way. It was that blueprint that Wizkid created that they are following. It is not even a doubt. Now, tí ẹ bá wá dá ọ̀rọ̀ yìí padà sí orí Fuji music, ẹ máa rí pé the blueprint that Alhaji Wasiu Alabi Pasuma created actually opened a lot of doors for a lot of up and coming Fuji musicians. Tí ẹ bá wo, mo ṣe video kan recently, and I said it was through Alhaji Wasiu Alabi Pasuma's, modernized technique of singing Fuji music that actually gave the young generations of Fuji musicians the idea that, okay, if Pasuma could do it, I can do it. Do you get? It was Pasuma that actually, simplified Fuji music with his versatility. It changed the face of that game. Òun lè máa fi rí pé after albums like Choices, Orobokibo, then the Fuji music industry actually witnessed, a massive inflow of up and coming Fuji musicians. Tí ẹ bá wo people like Shanko Rashidi, people like Wasiu Container, when you look at people like even Alhaji Taye Currency, almost all these guys, they followed the blueprint that Alhaji Wasiu Alabi Pasuma created. Now, ibi tí mo wá sọ̀rọ̀ yẹn lọ ni pé ṣẹ́ẹ̀tì dídí nínú industry, a little competition is good for the game. But I tell you, the fans are doing the most. Yes. Then tọ́rọ̀ bá ti wá rí bó ṣe rí yìí, I actually expect the icons to step up and actually, intervene láti make sure wípé, okay, there is peace in the industry. Ibi tí ọ̀rọ̀ yẹn tó ti ń rúgbó bọ̀ wá láti ìyẹn láàrin àwọn ọ̀gá ńlá family ni o, yeah, because gbogbo àwọn tí mò ń dárúkọ yìí, ẹ máa rí pé ìjà wáyé láàrin Tiri Leather àti Currency nígbà tọ́rọ̀ Currency àti Pasuma tọ́rọ̀ yẹn di tó rúgbó gan, ó di wàhálà láàrin àwọn Tiri Leather àti Currency. Ìjà yẹn lọ back and forth. Gbogbo nǹkan tí Taye Currency ṣe fún Tiri Leather àti gbogbo nǹkan tó ń bí Tiri Leather nu, the Tiri Leather náà fi opportunity yẹn náà voice out. You understand? Now, tẹ́ bá tún wá kúrò bẹ́ẹ̀, ẹ máa rí pé ìgbà tí yẹn bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, people like Ọpẹ́ àrólé Currency, ọpẹ́ yẹn tó ti di Ọpẹ́yẹmí, Ope Federal sìn, ẹ máa rí pé òun náà jáde nígbà tí Tiri Leather náà dá gbogbo kíní yẹn padà. Àwọn tó tún jẹ́ ọmọlẹ́yìn Tiri Leather, àwọn tó tún jẹ́ ọmọlẹ́yìn Tiri Leather, àwọn people like Really Drogba, òun náà jáde, ó bẹ̀rẹ̀ sí ní fire shot padà sí ọ̀dọ̀ Ope Federal. Now, láàrin Ope Federal àti Sharafa Adigun, ṣe rí pé àwọn méjèèjì náà fire shot síra wọn. Even nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ láàrin Currency àti Pasuma, ẹ máa rí pé people like Sharafa Adigun, because Sharafa Adigun has been in that Oganla family for a long time. You understand? So òun náà he was throwing shots at Alhaji Taye Currency. Gbogbo kìíní yẹn wá ń lọ, ó ń bọ̀. But one thing I want to tell you is that in as much as we are trying to key into the trend, don't let us forget the essence of
Fuji music ó dà pé a ti ń gbàgbé nǹkan tó gbé gbogbo wa wá síbí Fuji music, then the fans, then people like us in the media, you understand, we talk about it. I think that is what we should all be talking about rather than fighting this one, fighting that one, fighting this one and fighting that one. Nǹkan tèmi feel nínú gbogbo ọ̀rọ̀ yìí nìyẹn torí pé kí ni at the end of the day àwọn tó jẹ́ ọ̀gá nínú iṣẹ́ Fuji, people like Alhaji Wasiu Ayinde K1 the ultimate, ẹ máa rí pé wọ́n ti try gan, they have done so much, they have done so much. Look at what they have contributed to the growth of Fuji music. Look at the likes of Alhaji Wasiu Alabi Pasuma. Mo ṣe máa sọ pé Alhaji Wasiu Alabi Pasuma is one of the most understanding Fuji musicians we have in the game. Torí pé Alhaji Wasiu Alabi Pasuma is one person that he doesn't really pay attention to all of these things. Nǹkan yẹn kan tó máa wà lọ́kàn wọn ni pé legacy Fuji music yẹn òun gangan ló jẹ́ paramount sí wọn. Now tí ẹ bá wá kúrò ní ọ̀dọ̀ àwọn ọ̀gá ńlá tá bá lọ sọ́dọ̀ àwọn olúfimọ́, ẹ máa rí pé King Dr. Saheed Òṣùpá, he is doing so much for the legacy of Fuji music. That is why ẹ máa rí pé King Dr. Saheed Òṣùpá wọ́n ti dá Fuji music camp lẹ̀ just to help the up and coming Fuji musicians. Do you get? He is doing so much. Look at the whole Olúfimọ́ family, from Àkọ́bí Òṣùpá to Saridon 2 to Messiah to all these guys tó wà lọ́ndà Olúfimọ́. Ẹ máa rí pé everybody is just doing their thing. Everybody kàn ṣe títí wọn ni. Nobody is beefing anybody. Nobody is fighting anybody because one thing, they all have one thing at the back of their minds. Fuji music. Bó ṣe máa gbé Fuji music yẹn láti level tó wà lọ sí next level. That is the most important factor. Táwọn gbé sáyà kò kí ń ṣe ìjà. But when you look at the other side, ẹ máa rí pé nínú ọ̀gá ńlá family yẹn, division ti pọ̀ jù. Ẹni yóò fẹ́ gbàfẹ́ nìyí, ẹni yóò fẹ́ gbàfẹ́ nìyí. Kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Torí kókó bẹ̀ ni pé Fuji music yẹn gangan bó ṣe máa lọ ìtẹ̀síwájú Fuji music yẹn òun ló yẹ kó jẹ́ kókó, kò yẹ kó jẹ́ ìjà. So now I'm just sending this message out there to every one of them that please, the interest of Fuji music, the legacy of Fuji music should be the paramount, not ìjà lẹ́ni, ìjà lọ́la. Ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan nìyẹn. Jeff Owólẹ́wà lórúkọ mi. I'll see you on the other side. If you know you are watching my videos and you have not subscribed to my channel, please subscribe to my channel, Jeff Owólẹ́wà TV, and smash that notification bell. So when my next video is popping up, you'll be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. Love you guys. Hal. Please subscribe to my YouTube channel and press the notification button.